kábíyèsí olódùmarè, kábíyèsí fá, adúpẹ́ lọ́wọ́ ẹni lóòfẹ́ ta ni ọlọ́run kọ́ àti àgbẹ̀láyé wípé ojú tẹ fi wò ní fọ́, èyí tẹ fi ń gbọ́ òní di, ojú òní tiwa, gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá káàkiri àgbẹ̀láyé ojú òní tiyàn. Láàkọ́kọ́ náà ká kọ́ fi tó yín létí pé gbogbo àwọn mùsùlùmí, àwọn alákatakítí ibi ìjọ́sí, gbogbo ọ̀rọ̀ tó tún fi gbàgbé ta lọ́lọ́run ni wọ́n sán kí báyìí. Bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ń gbèsè òun náà a sì ríyàn ta wá lólobó láṣẹ lọ́wọ́ Olódùmarè, ipa yóò ní ká wa. Fún gbogbo ẹ̀yin tí ẹjọ́ lọ́mọ Yorùbá tẹ́jọ́ lòfẹ́ Yorùbá, tí ọ̀rọ̀ yìí tó kàn nílé lóko, tẹ́ ẹ bá ní nǹkan tí ẹ̀yin náà lè bá wa fi rìnrìn àjò náà sójú òfin ní tìran Yorùbá, ṣùgbọ́n èmi fi wá lọ́kàn balẹ̀ pé ojú òní ti ọmọ Ọdúnmọlẹ̀ tó wà lálẹ́ àbá wa. Ètò tí mo mú wá lónìí ó tún gba ọ̀nà ẹ̀kọ́ ọ̀nà àrà yanu, torí ẹ̀mí tèmi mo ti filẹ̀ fáwọn Ọdúnmọlẹ̀, ẹ̀mí kẹtẹ́mi ní mo filẹ̀ fáwọn Ọdúnmọlẹ̀ ni mo sì mọ̀ pé láṣẹ lọ́wọ́ fá láṣẹ lọ́wọ́ Ọdúnmọlẹ̀ ní dójú tì mí. Ara bá wo fọ́nrán arábìnrin yìí bẹ́ẹ̀ bá ti wá bá wò tán èmi àti wàá sọ̀rọ̀ sí ẹ bá wo fọ́nrán arábìnrin náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ jọ̀ọ́ ẹ̀yin onílàákàyè ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àwọn tí Hajj Commission gbé jáde yìí. Wọ́n ní 2025 Hajj, which states have the highest numbers of Hajj pilgrims? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àjọ fojú inú wò. Mo ń rí Kebbi, mo ń rí Sokoto, mo rí Katsina, a rí Kano, Bauchi, a rí Kaduna, a rí FCT, a rí Lagos, a dẹ̀ rí Kwara. Tẹ́ bá kà 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Out of 36 states in Nigeria, only 10 states paid. Hey, kò yé mi o, ṣé àwọn other states, especially mi ò rí state mi ń bẹ̀, Ọ̀ṣun state, ṣé ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀ sanwó hajj ni? Ẹ̀yin ará Ọ̀yọ́ state, orúkọ yín ò sí, ẹ kò sí, wọ́n ti ẹ̀ lẹ́nìkankan ò sanwó láti àwọn state tí mò ń dárúkọ yìí. Even the eastern part of the north, no state pay from there. We only have people that pay from the northwest and north central. The northeastern state, they did not pay. The southwest, we only have Lagos that paid. Not to talk of southeast, not to talk of south. What is going on? Can somebody explain to me? Osun State Muslim Pilgrim Welfare Board, where una dey? Oyo State Muslim Pilgrim Welfare Board, where una dey? Ogun State, àbí ẹ tí remit fún Hajj Commission lórúkọ yín ò fi sí lórí map yìí. Ẹ jọ̀ọ́, ìròyìn yìí kò fìyàn lọ́kàn balẹ̀ o. This news kò fìyàn lọ́kàn balẹ̀ bó tilẹ̀ ò tí mọ̀. Tẹ́ bá wò, to have a clear understanding, ọwọ́ bí tí ẹ bá ti rí brown colour láwọn state tó sanwó fún hajj tí Hajj Commission gbé jáde, gbogbo bí tó bá sì jẹ́ white tẹ́ bá rí, they have not remitted to Hajj Commission. Ìtumọ̀ rẹ̀ nìyẹn o. Tó bá yẹ pé wọ́n lọ fún hajj 2025 ó dẹ̀ ti sanwó fún state rẹ̀, ẹ jọ̀ọ́ ẹ lọ visit wọn o kẹ́ mọ̀ bó ṣe ń lọ. Kò jẹ́ bó jẹ́ o ilé ìgbẹ̀nu tán o. Ní ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ láti ẹnu ọmọ ìyá yín báwọn mùsùlùmí wọn sọ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, ara ti ń ta wọ́n, ti ń dùn wọ́n nípa pé wọ́n rí i pé ọ̀rọ̀ hajj 2025 tó fẹ́ wáyé ní oṣù kẹfà, torí oṣù kẹfà báyìí wọ́n gbọ́dọ̀ ti wà ní hajj, torí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ wọn níparí oṣù tá a wà yìí, wọ́n bẹ̀rẹ̀ ààwẹ̀ wọn. Ìjọ̀gbọ́n fi panú fọmọ aládé, kọmọ aládé mọ kó wọn fi panú rẹ̀ kó ló ń gbààwẹ̀. Olódùmarè olódùmarè ṣàánú wa. Ara tí wọ́n ń ta wọ́n báyìí, wọ́n ń ké kiri online ni wípé àwọn state kan wà, àwọn state tí wọ́n ti mọ́ rí 20,000 pilgrim àbí kí náà ń pè, àwọn tí lọ hajj, àwọn state tí wọ́n ti rí 30,000 40,000, wọ́n rí pé state tí ó fẹ́ pọ̀ jù kò ju 5,000 lọ. Wọ́n wá rí pé àwọn state kò tiẹ̀ wà register pilgrim rárá.
àwọn tí wọ́n lọ sáàjì wọ́n rí pé state kò rẹ́jísítà rárá, àwọn mùsùlùmí tí wọ́n ti wá bọ́ sọ̀rọ̀ láì ìwà ká wọn lápẹ́ ṣé pé omi ti ń gbẹ́sìn Islam yìí lọ rèé ní àjì tí ayé pé èrò mọ́ sí yàfùnyàfùn ni níwòyí ọdún tó kọjá ní Ọ̀yọ́ state àwọn tó lé ní 5,000 ti rẹ́jísítà níwòyí ọdún tó kọjá lọ́yọ́ state. Wọ́n rí pé lọ́dún yìí àwọn state kò tiẹ̀ tí rẹ́jísítà rárá lọ́dún yìí. tẹ́ ẹ bá gbàgbé níbẹ̀rẹ̀ ọdún yìí ni ààrẹ wa president Bola Ahmed Tinubu ọmọ olódòdó ojú òní tìyìn náà ti sọ pé ìjọba àpapọ̀ àwọn ò ní gbé owó kankan lẹ̀ fún áàjì torí wọ́n ti rí pé ìmọ̀ gbówólẹ̀ fún áàjì ìṣowólófò ni nílùú tẹ́pọ̀ tí wọ́n tàbí lóúnjẹ wọn tàbí pé kò sí sọ́bsidì mọ́ ká sọ pé àtúwá gbọ́n gbówólẹ̀ fún áàjì ìfowóṣòfò níbẹ̀rẹ̀ ọdún ni ààrẹ wa ti sọ pé kò sówó nǹkan gbélẹ̀ fún áàjì mọ́. èyí ní àjí kẹ́ mọ̀ pé àṣẹjọba ìlú yìí gangan ní kún wọn lọ́wọ́ láti máa sowó lófò lọ́dún ìtíjọba ìlú ìwà kún wọn lọ́wọ́ láti sowó lófò. báwọn mùsùlùmí bó ṣe kígbàjáde jáde ní pé nǹkan mọ̀ ti ṣẹlẹ̀ o nǹkan ti sàwọn o àwọn stéètì kan àwọn èèyàn ti rẹ́jísítà rárá àwọn stéètì kọ̀ọ̀kan wọ́n ti rẹ́jísítà. wọ́n á fẹ́ mọ̀ ṣàlàyé àwọn stéètì tó ti rẹ́jísítà báyìí kẹ́tù àwòye àwọn tó rẹ́jísítà ń bẹ̀ sí ti láàsì ẹ̀ torí ẹ mọ̀ ní ọdọọdún èèyàn mọ̀ gbọ́n sí ni wọ́n lè mọ̀ sí wá níyàn tí ó mọ̀ gọ̀ sí. ní last year federal government ti fi 92 billion ni wọ́n ná sórí hajj ní last year 92 billion ná sórí hajj 92 billion yẹn mọ̀ pé tẹ́ bá ná sórí iná Nàìjíríà mọ̀ bí tí yóò bá dé 92 billion tẹ́ bá ná sórí ẹ̀kọ́ ọ̀fẹ́ mọ̀ bí tí yóò bá dé 92 billion bọ́jẹ́ẹ̀tì ìlú kan láfíríkà ni nílùú tá a ti ní kò sí náà kò sómi kò sóúnjẹ kò sẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ bíi ti UK ká tó wá máa gbọ́ pé wọ́n ìjọba abẹ kó 92 billion ìjọba Nàìjíríà ti wá rí pé káwọn òkú adúrú owó òun lọ ṣe lófò ìdójútì ni fún wa ní láwùjọ àgbáyé ìjọba fi wá sọ pé ní ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá rẹ pé lọ́dún yìí o àwọn ò fowó nǹkan sí léwo hájì omi ti ń gbé Islam lọ àfáàsì wa lè bínú kó bínú kú bí mi ò ṣe sọ tí mi jáde láyé ni mo fẹ́ mi búra fún yín bí mi ṣe sọ tí mi jáde láyé ni ẹ bá lè bínú kó bínú kú torí àwọn ọmọ ìlú ò lè máa jìyà káwọn kó mọ fowó wa tàfàlà òun wá ní obìnrin yìí jáde ẹyí kí mi ló bá yín ṣàlàyé ẹ nísẹsẹ ń tẹ̀lé ní ìwòyí ọdún tó kọjá tó kóṣù mẹ́ta kí àjò gbúnàyà nípínlẹ̀ Sokoto wọ́n níbo ní ìwòyí ọdún tó kọjá nípínlẹ̀ Sokoto wọ́n ti ní over 10,000 pilgrims tàbí bó gánà mọ̀ pé torí mi gbébò wọ́n ti ní bí ẹgbẹ̀rún 10 arìnrìn àjò níwòyí ọdún tó kọjá ṣùgbọ́n lọ́dún yìí wọn ò tí ní ju ẹgbẹ̀rún 5 lọ ní Sokoto àwọn tí wọ́n ti réyàn nú o Ọ̀yọ́ ò tí ì réyàn rárá o lọ́dún yìí Ọ̀yọ́ ò tí ì réyàn rẹ́jísítà rárá Ọ̀ṣun ò tí ì réyàn rẹ́jísítà rárá Èkìtì ò tí ì réyàn rẹ́jísítà rárá Oǹdó ò tí ì réyàn rẹ́jísítà rárá lọ́dún yìí ó yẹ mọ́ wò Sokoto wọ́n ti rí 5,200 rẹ́jísítà wọ́n wá ń bẹ lọ́hùn pé lọ́dún yẹn dákun àṣàánú wa o kí wọ́n jẹ́ pé a ní lọ sí ájì lọ́dún yìí o a ní kún olóko Kebbi state àwọn náà ti ní 5,000 Katsina state àwọn náà ti ní 38 Kano state nínú 33 states ní Nàìjíríà àwọn náà ti ní 4,300 Niger state 4,500 Bauchi state 3,763 Kaduna state 6,006 plus FCT Abuja wọ́n ní 4,000 plus Kwara state ló tún tẹ̀lé wọn tẹjọ ní táwọn ẹni 4,365 ẹ wá gbogbo wọn pátá àti ẹ̀rí ẹ̀kẹ́ láti east torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí ìjọba ń kó nípa nínú ìfowóṣòfò náà mo lọ Saudi ló pọ̀ jù ìjọba tí wọ́n láwọn wà kópa lóye àṣìjọba àlúwa gangan ní kó wà fún Saudi kẹsàrálù àṣàwọn aráàlú tá à ń sọ yìí àṣìwọ́n láti lẹ́yìn ìjọba ni àṣàwọn ogó òrówó jẹun tí mo mọ́ wà bá wa kan akéwùsẹ̀ kìnnì kan bàdàn tani ọdún tó kọjá èèyàn 4 ní ìyàn lọ èyí tí nínú ọmọ sẹ́ẹ̀ ní 4 èmi ló pẹ̀lú wọn á pè 5 àṣìgọ́ra ìjọba ni àṣìgọ́ra ìjọba gbóyìn lò àṣìjọba lè fi kọ́bọ́dì
àṣẹ tí kò séyìí tó lè dá ìyànnà mọ́kànú yín tẹ́ bá láti lẹ́yìn ìjọba. Ẹ wá wò nínú stéètì gbogbo stéètì wà Nàìjíríà, àwọn tó ti fowó lẹ̀ ní Nàìjíríà ilẹ̀ Haúsá ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá, kò sọ ní ẹ̀kan ní east, ẹni ìkan péré nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká gbogbo wọn láwọn ibi tán ti fowó lẹ̀ báyìí fún àjì. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. 10 states, ìpínlẹ̀ 10 ni wọ́n ti rówó kó lẹ̀. Nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ kan péré la rí táwọn alálùdálẹ̀ ti yọjú. Èyí ní Lagos state náà ti ní 2,578 pilgrims. Lagos state ní kíláyé ìpínlẹ̀ Yorùbá táwọn alálùdálẹ̀ wà. Kò wá sí ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá tó ju Lagos state lọ. Àwọn fanatics ibẹ̀ náà ni àwọn lórówó kó lẹ̀. Ọ̀yọ́ state ọ̀wá, Ògùn state ńkọ́ kọ̀ wá, Èkìtì state kọ̀ wá, Ondo state ọ̀wá. Àwọn ọmọ ìyá yín lọ́gí náà àwọn ẹ̀rẹ́ èèyàn kó lẹ̀ nígbòdì ẹ̀sìn làwọn ń jẹ. Ṣé ẹgbọ́n tí wọ́n lọ́mọ kápá àyàn tán ló torí Ìbàdàn tọ́lára yòókù ń gbé lọrin kọ́ ló ṣàánú wa. Nípasẹ̀ díẹ̀ yìí èyí fi hàn pé gbogbo ètò tá à ń ṣe dandan ni kí wọ́n láwọn ó gbé wá, dandan ni wọ́n ó lérí. Gbogbo ẹ̀yin ọmọkọ Yorùbá lẹ́ẹ̀ní gbà fún wọn, alálẹ̀ ìlú ò ní gbà fún wọn. Afàyínléfá lọ́wọ́, afàyínlésù lọ́wọ́, afàyínlógún lọ, afàyínlọ́bàtálá lọ, afàyínlẹ́ṣẹ́gun lọ, afàyínlégún lọ́wọ́, afàyínléyẹmọjà lọ, ìyá àbẹ̀fún ṣẹ̀gẹ̀ṣẹ̀ ló yààyùn, afàyínlé gbogbo wọn lọ. Bẹ́yìn ni alágbára jù, báàrú mẹ́rin lágbára jù, ó dìgbà náà nà. Torí gbogbo olùtẹ̀lù bí kí tara lọ́wọ́ kókú àràbà mi ò pò mọ́ ojú tìrókò. Torí ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé tara lọ́wọ́ dákun lọ́mọ bẹ̀ wọ́n kó mọ̀ tuntun wọn gbé. Bẹ́ẹ̀ bá gbé mi, bẹ́ẹ̀ bá pa mí, ẹ wá dúró àwọn tó ti wà online. Ṣé ẹ rò pé ṣé mi ṣe tara lọ́lẹ̀ bá fa ni àbírú mọ́lẹ̀ àbáwọn alálẹ̀ àbẹ́ ṣèṣe pé ẹjọ́ máa lè. Ṣùgbọ́n pé mi wà jáde wà pé ìṣẹ̀ṣe yìí àmọ́ tí ẹ̀ ṣe mọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ ṣáàjì mọ́ sílẹ̀ wa bó bá ṣe wù wọ́n. Alálẹ̀ ó gbèjà ara rẹ̀, Ifá ó gbèjà ara rẹ̀, bẹ́ẹ̀ yòókù tẹ́ǹdà tó lẹ́nu kẹ́sì máa ń sọ Ògún ó gbèjà ara rẹ̀. Ìwọ ló ní tẹ̀lé wa, èyí táwo ó ṣe tèmi ó ṣe tèmi ò fi kú mu ṣíṣe. Ìwọ ló ní tẹ̀lé wa, ìwọ ni wo ní tẹ̀lé wa, ìwọ o ló sọ pé ìwọ ò tẹ̀lé wa. Torí èmi ti kúrò ní kẹ́mi náà mo sọ pé àwọn bàbá ti bàjẹ́ ẹ ṣàfilẹ̀. Èmi náà di bàbá ń jọ kan tó mọ̀ tọ̀dọ̀ tèmi náà. Bí ó bá ṣiṣẹ́ rí ní òrì igi tó tọ́ ní ìpẹ́ngbó, igi tó tọ́ ní ìpẹ́ngbó mo sọ fèyí ń yàwọn àgbàlagbà bí ó bá ti rí ní òrì. Ṣùgbọ́n àwọn èyí tá gbé dání àti rí pa ṣẹ́tà ń ṣe kò tí ì síjọba yẹn kan tó sọ rí wípé òun ò ní kó fáwọn aláàjì. Ìjọba ètò wá sọ yìí pé òun ò sówó wa ló fún mọ́. Láwa rí pé stéètì 5 nílẹ̀ Yorùbá wọn ò tí ì rẹ̀ ní kankan fi ilẹ̀ pa àwọn fẹ́ lọ sí àjì. Ṣé Yorùbá tó ní ìwúrú fún mi? Ṣé Yorùbá tó ní tí ń dùn mọ́ mi nú fún mi? Láti alẹ́ fẹ́ gbé yẹn pa gbogbo ìta àti sílẹ̀ iṣẹ́ pàdé. Wọ́n ní borí ṣe bá kọ̀ tó lówó fi gbámọ́. Ètò físídìí ò ní pa wọn lálẹ́ wípé èmi wà wá ta èmi wà bóde nígbà mo bẹ̀rẹ̀ pé ẹ dákun ẹ fi àìforíjì mi irọ́ torí pé tá a ṣe ti nípa mo bẹ́ẹ̀ tá a ti ẹ̀ sílẹ̀ náà ó ti dáa. Ṣùgbọ́n mi Olódùmarè ní jẹ́ ní dójú ti inú rẹ̀ láì ní dójú ti nàbà bá mi. Kí wọ́n ṣe pé wọ́n padà dé tí mo sọ pé ṣáàjì àmọ́ sọ ọmọ torí àwọn kan àwọn ṣẹ̀ṣẹ̀ kan ti sú wọn àṣejù ọmọ náà ti pọ̀ jù ó ti sú àwọn kan. Mùsùlùmí kò sú mùsùlùmí kò sọ ẹlẹ́sìn yòókù ó ṣe jáwàá ní láwà ní kó sú. Ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣẹ̀ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀ ń gbayé padà inú wọn dùn. Ṣùgbọ́n àwọn àlẹ́ pé àwọn ti fara ti mùsùlùmí jù bá a ṣe ṣètò yìí gan bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà bá wọn pé ẹ̀rí ọmọ ìtúsọ báyìí. Ọjọ́ ti pọ̀ jù, Ifá ò lójó, Èṣù láàlú ò lójó, Ọ̀ṣun ò lójó, Ògún ò lójó, Bàtálá ò lójó, Eégún ò lójó. Àwọn tá a gbé wọn dání lálójó ó gba orúmọlẹ̀ kò sí ètò olójó nínú àwọn tá a gbé wọn dání
lálójo lémi sì mọ̀ pé níwọ̀n bẹ́ẹ̀ tèmi ṣe lẹ̀ yìí gbogbo ọ̀ràn mi ni ó jẹ́ nígbà tá a bá ti wà lọ tá a wà sí mọ́ ṣùgbọ́n pé nǹkan kan tí yóò wà gbé mi tí wàá pẹ́ pèsè ìṣẹ̀ṣẹ̀ mọ́ mo wá fẹ́ ṣe mùsùlùmí àyè mo fẹ́ kírun kí wọ́n tó wá fi mí sẹ̀sìn yín tí wàá fi dìgbà náà kí kó wulẹ̀ pa mí fún rẹ̀ kí fọ́rọ̀ rí kú tí wàá fi dìgbà tó wà pé wọ́n wà gbọ́mọ ẹ̀ ń wà á tako gbogbo tí mo ti sọ pé ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ o ṣẹ̀ṣẹ̀ yìí mọ̀ sọ́nà mọ́ ipe nǹkan bá wa tẹnu mi jáde tí wàá ti ṣẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ lè bá wọn pé àwọn ò lè tì mí lẹ́yìn tí èfi borí kúkú ẹ̀ ti pa mí kọ̀rọ̀ yàrá jẹ́jẹ́ ju kí n wá kẹ́ wá gbójú mi lọ gbàgede lọ fún mi ṣẹ̀ṣẹ̀ lọ mo ti tápẹ̀lẹ́ mi tèmi gbogbo àwọn olúmọ̀lẹ̀ káàkiri àgbàlá yóò ojú òní tiwa gbogbo àwọn olólùfẹ́ táwọn ojú òní tiwa pápẹ́ òótọ́ iná àbá wa la fẹ́ jà fún ilẹ̀ ìbá la fẹ́ jà fún àwọn bàbá wa tó ti lọ àwọn òrìṣà tí àwọn bàbá wa tó ti dòòṣà pápá tó tọ́ abẹ́ ṣe lédè lẹ́yìn wọn láfẹ́ bẹ́yìn wọn jẹ́ ápẹ́ tí mo sì gbé dání nínú ojú òní tì mí gbogbo ẹ̀yọ́ ọmọkọ̀ yìí ojú òní tì yín ojú òní tì gbogbo káàkiri àgbàlá ayé gbogbo àwa táwọn tí mò ń gbẹ́mí káàkiri àgbàlá ayé mo bá àdúgbò sọ fún wa pé iléeṣẹ́ Renix ògùn táwọn ń pò lóògùn Yorùbá tá a sọ dèbò ojú òní tiwa gbogbo wa káàkiri àgbàlá ayé ojú òní tiwa gbogbo àwọn ọmọkọ Yorùbá tá a sì nífẹ̀ẹ́ pé ká mọ lo ògùn Yorùbá ojú òní tiwa fọ́nrán tí ẹ pé àwọn iléeṣẹ́ Renix tí wọ́n ń pò ògùn Yorùbá sọ́ọ̀dì tèbó òun lẹ̀wọ́ lójú wòran yìí ojú òní tí ojú òní tí gbogbo ọmọkọ Yorùbá káàkiri àgbàlá ayé mo ṣe ìlàbọ̀rú ìlàbọ̀ iṣẹ́ fún gbẹ̀yìn ọmọkọ Yorùbá mo kì í yín o.